Yo, what's up, everybody? DB right here. We are right here on the streets of Lagos in Seun. I have beautiful ladies right here, but they are not complete ladies like that. They are mama of Africa. Now, why I decided to come, why I decided to come in between four women is because of my experience in marital lives of every man. You hardly see any married man right here in Nigeria that will look smart, behave. So I've been distracted by something, but what I'm trying to say is Nigeria, you hardly see men, any man whosoever who will be going with their correct 100% senses. This woman you see around me, they have want to soak. She soak. Soak. Want to choke. God bless you. Want to move on. Orí kò dúró lọ́rùn dáadáa mọ́. Lọ́mú lára ẹ̀. Ẹsẹ̀ ò dúró. I now said, this is Ramadan period. Yeah. I've been praying to God that God Almighty please help me and help every other Nigerians to evacuate all these women for 6 months so that we can recover what we have lost. Why? We have lost. Why? Wait. Why? The reason why I said that is that I want every Nigerian man to have their right senses back. I want every Nigerian man to gain their Why are senses you back. not in your right senses? Why? Níbo ni sẹ́ǹsì Nàìjíríà lọ? Ṣọ́gbà lọ ni? Ṣọ́gbà lé yín lọ́wọ́ ni? Àbí kí ló ṣẹlẹ̀ gangan? Kí ni pírọ́blẹ̀mù yín? Ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ẹ̀yin lẹ stupid nílé ayé. Ẹ rí obìnrin tó dáa, tó jẹ́ pé ẹ gbé sílé. Ẹ tún wá lọ máa fẹ́ stupid kan níta. Ẹ wá ní fi tinúlé yẹn ní fi lọ́kàn balẹ̀. Tinúlé tẹ̀dẹ̀ fi sílẹ̀ yẹn náà. Ẹ nímọ̀ pé èèyàn kan náà ló máa bá yín manage ẹ̀ tó bá yàgbà tẹ́ bá pàtì. Exactly the point. Tẹ́ bá pàtì. Ẹ̀yin ọkùnrin gangan ló yẹ kó máa pè ní ìkà. Tó bá jẹ́ pé wọ́n possible fún wa láti fún wa ní ìbọn ká máa ní ìbọn ni. Máma yìnyín lẹ́sẹ̀ lè ṣe ìṣẹ́ tó ń gbé ìkàlẹ̀ ẹ̀yin ọkùnrin. Ìkàlẹ̀ ẹ̀yin ọkùnrin. In fact, ẹ wò most àwọn obìnrin tó jẹ́ pé wọ́n ní BP, wọ́n ní hypertension, wọ́n ní stroke, àtọ̀dọ̀ ẹ̀yin ọkùnrin ló ti wá. Yes, wọ́n fẹ́ pa gbogbo obìnrin. Ẹ ti sọ gbogbo ẹ ti sọ wá di onírọ́, ẹ ti sọ wá di fool. I take for granted, you know. Ẹ jọ̀ọ́ ẹni sùúrù mo fẹ́ ṣe mo ní pé ara gbogbo yín ló ń gbóná. Ṣé kí n máa sọ lọ? Ẹ jẹ́ ká ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Mo fẹ́ kẹ́ ṣe lẹ́yọ kọ̀ọ̀kan. Okay. Now mo sọ kọ̀ọ̀kan wípé mo fẹ́ kọ́ bá mi kọ́ lóun jọ kó wọ́n láàánú Ramadan. Kó bá wa kó gbogbo obìnrin Nàìjíríà. Lọ sí ibo. Ìmọ̀ tó fẹ́ kó wọn sí pamọ́ for 6 months. Ká lè fi gbé strength wa. Why 6? Kí ló ṣe strength yín? Now Kí ló ṣe yín gangan? Obìnrin kan mi ìmọ̀ kan tó sọ nínú gbogbo yín. Obìnrin kan sọ wípé àwa a máa kú, àwọn ọkùnrin máa kú ní bàbá rí yín fún 6 months nígbà máa kú ní. Is it not possible? A lè kú. Wow. Now. How? Bọ̀ ẹ ti ń lò jù. Can you do without your own Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ wife? látọ̀dọ̀ màdámì. Okay. lóbìnrin ẹ máa tọ́jú Wọ́n ẹ ò bẹ́ẹ̀ bá ẹ ò nílé sùn. pàtàkì lóbìnrin ẹ máa tọ́jú wa. Okay. Tá a bá rí a lè sùn. Torí ẹ̀ lọ́lọ́ ṣe ni pé ká lè sùn. Torí tá a bá sùn ìgbà yẹn lórí wa máa pé. Kí ló ṣorí yín gangan? Ṣọ́gbórí yín lọ ní. Ẹ dúró náà, kí ni obìnrin ṣe fún yín gangan? Kí lóbìnrin ṣe fún yín gangan? Ẹ jẹ́ kí n fi ilé sample. Yeah. Ní ìgbà tá a bá rí yín, ká sọ pé a fẹ́ yín. Ẹ kọ́kọ́ máa access wa. Ẹ máa wò bóyá ọjọ́ iwájú wa sàn. That's the most important thing. Tẹ́ bá wá rí pé ọjọ́ iwájú wa sàn tán, ẹ máa wá kó jẹ́ pé ẹ̀yin nìkan ẹ máa wá dàyà dé báyìí. Ẹ ní jẹ́ kí fámìlì ẹ̀ jẹ́ ń bẹ̀. Ẹ ní jẹ́ ká burú ẹ̀. Even gan. ṣé báwọn obìnrin lè ṣe ṣe ni. No, generally. No, it's not generally. Láyé. Kò ń ṣe Láyé, it's not generally. Kò ń ṣe gbogbo obìnrin. àwọn tó wà nílé yín wọ́n láti fún mi. Àwọn tí lé mi wọ́n dá díẹ̀. Oh. Wọ́n dá díẹ̀.
tó ti má sọ pé wọ́n jà the best ó má dàbí pé onírọ́ ni mí. Definitely being that we are standing like we are the most best. We are very good looking, we are hardworking, we take care of our husband, our children, akẹ́bímọ́ra, kọ́rẹ̀mọ́ra. Báyìí ni màá sọ pé obìnrin, mo jẹ́ pé tọ́jú bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún mi. Now, ọ̀rọ̀ tí mò ń sọ, ẹ̀yin náà mọ̀ pé mi ò parọ́. Ẹ parọ́. Obìnrin ẹni sùúrù tí a bá approach yín tán, ẹ máa wò wá wípé ṣé ọjọ́ iwájú mi ẹ ní sọ pé ṣé owó ọjọ́ iwájú tí wájú ọjà ẹ máa ní ṣé ọjọ́ iwájú mi ṣó máa wà benefitable to this person. Now tí ẹ bá ti rí pé there is nothing there ẹ ní dúró rárá ẹ máa pick race mi àmọ̀ pé máa ń ṣe yẹn. Now kókó ọ̀rọ̀ gbọ̀ngàn ni wípé kí ìfẹ́ ká dúẹ̀ too much. Kí ni ìdí tó jẹ́ wípé ẹ kì í fi ọkùnrin lọ́kàn balẹ̀? But Okay. ẹ mọ̀ bá ọkùnrin àjẹlọ̀ Okay. ẹ mọ̀ bá jowú gan. Now ẹ ti wá rí pa jowú ẹ máa ṣe àwọn ìwà tó jẹ́ wípé ó máa jẹ́ ká máa wé ṣé ọmọ yìí kọ́ ni ọmọ tí mo fẹ́. Ẹ mọ̀ pé according to Yoruba adage ó ní iṣẹ́ kan kò kí ń déédéé ṣẹ́ nǹkan tó lè mú obìnrin máa ṣe bẹ́ẹ̀ ó ti ní nǹkan tọkùnrin ṣe. So point tèmi nìyẹn. Okay, ẹ dúró. Ìgbà tó bá yín pé a wà lọ́nà à ń court, ó ní bẹ́yìn ọkùnrin bẹ́ẹ̀ ṣe máa ń pamper wa, tẹ́ ṣe máa ṣe wá dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ pé a ti wà nínú ilé, a ti di Mrs. Kinní kan yẹn, ẹ máa abandon wa. Ẹ máa ń ṣe bí ẹni tó jẹ́ pé kò sọpọlọ yín yẹn lórí yín yẹn mọ́. Pé kò ń ṣọpọlọ tẹ́ fi bá wa sọ̀rọ̀. Lálàkọ̀ọ́kọ́ yẹn ló wà ń bẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì. Ẹni bí mo lè change bóòtù orí yín bí ẹni tó jẹ́ pé bẹ́ẹ̀ náà ṣé a ti ṣá ni àbá àdámọ́ ni àbí kí là mọ́ ṣe mọ́ ni àbí sex kìíní wa ni ó lò ni. náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ṣé rí obìnrin. Okay. You are always good. Okay. But ẹ má expect nǹkan tí ò yẹ kẹ́ expect ẹ má ti expect jù tẹ bá ń gbọ́ wípé náà ọkùnrin lélẹ́yìí pé èmi ni mo rí ó bí gbèjà ìsúná somewhere. Ẹ tún máa wá bẹ̀rẹ̀ pé do you love me? Must you ask? Àwọn láti bẹ̀rẹ̀. Must you ask? Ṣé orí àwọn wà? Èèyàn gbé yín sílé. Ó gbé sílé pẹ̀lú Ẹ wo bí ẹ rí kókó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ní wípé mo fẹ́ bẹ̀ yín mo mọ̀ pé for you to have good looking like yóò bí pé ọkọ yín gbìyànjú kan ní ayé ọkọ yín gbìyànjú nílé ayé ní Ọlọ́run jọ̀ọ́ please help me bless their husband each Amen. Help me bless their husband give their husband the agbára tó make ẹ ní king yẹn láti continue láti máa jẹ́ king forever. Amen. Má jẹ́ káwọn obìnrin yìí wọ́n ní agbára lórí ọkọ wọn torí wọ́n ṣe gbà yẹn wọ́n láì kó wà in charge wọ́n máa fẹ́ báyìí lórí ọkọ wọn wọ́n mọ̀ pé obìnrin làwọn àwọn ò ní right láti fẹ́ lórí ọkọ wọn and that's my prayer for them. So, Amen. Thank you. Yes. Now láti èní lọ ẹ fi ọkọ yín lọ́kàn balẹ̀. Kóun náà fi wá lọ́kàn balẹ̀. Káwọn kan wá náà fi wá lọ́kàn balẹ̀. Bẹ́ẹ̀ ni nàìjíríà ìsinmi náà dẹ̀ ló máa jẹ́ kọ́ sí. Ẹ jẹ́ sọ fún yín ọkùnrin tó yẹ pé a máa rúbìnrin mi ó láìkí sex gan ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀bù yìí tẹ́lẹ̀ àwọn èèyàn máa ń jókòó a máa ń ṣeré tó obìnrin kan wá ṣe báyìí à ọ̀bọ ń kú òun aṣáǹtì sí wa ní à obìnrin mi nílé obìnrin mi ó láìkí sex gan ó lẹ́ẹ̀kọ́ wọn àtọkọ ẹ̀ bọ́ ṣe different style bọ́ ṣe oríṣiríṣi kan nípé bọ́ ọkùnrin ò ní time ọkọ ò ní time fún ó pè ẹ̀ kó lọ ṣe ní ìta tó wá dọ́dọ̀ ìyàwó ẹ̀ á kàn ṣe mọ́mí àdáàdì ó máa dìde ó lè jẹ́ mọ́mí àdáàdì yẹn náà ẹ̀kan láàrin 6 months. Má ní ẹ wá ní à ṣé tòótọ́ nìkan tó ń sọ yìí bí ẹ wá ní ẹ má ní ẹ wá ní wọ́n máa lọ try ẹ̀ ní ilé lẹ́nìí láti di lọ́la òun máa sọ fún ọ̀rẹ́ ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ rìsọ́ọ̀tì tóun bá rí tó máa dọ́jọ́ kejì báyìí èmi lọkùnrin yẹn ọba ẹgbẹ́ ṣé mo lè fóun kọ́ lọ́rẹ́ mi yẹn kó wa mo ní kí ló dé níbi àgbẹ̀ pọ̀ jọ sọ̀rọ̀ lánàá kó gbọ́ wá ń sọ̀rọ̀ ó wá ní àìkọ́ tó sọ lánàá tòótọ́ ni o tòótọ́ ni wíńdò tọ́ ni kí ni kí lè ṣe ìpàtẹ́délé kí ní kọ̀ọ̀kan kò tẹ̀ wá dé mi lò bọ̀dọ̀ tọ́ nìyẹn mi ní láti máa béèrè ó ti yé mi bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ táwọn ọkùnrin náà ṣe máa ń ṣe bí ẹmọ bẹ́ẹ̀ yẹn ẹ máa fi ìyàwó yín sílẹ̀ nílé
nǹkan tó ní ìdẹ nílé fún. Gbogbo style Ẹ ẹ̀ ní bá ṣe. ti àbáǹdò ẹ̀ mọ̀ pé àbáǹdò lé ayé ara yín. Ilé ayé ara wọn lọ́wọ́ àbáǹdò because ẹ jẹ́ sọ fún yín ọmọ bá ti ṣe kiri yẹn wọ́n máa fi pé èmi ọ̀gá lórí ìwà yẹn mí ìwà ò mọ̀ pé mí ìwà tó bá sọ àdéhà náà tó bá ń sọ̀rọ̀ wọ́n máa wò ìyàwó ẹ̀ bí ẹni tí ò mọ̀ kankan náà bí mùmú ẹ mọ̀ pé mùmú tó ń wò yẹn ẹni ẹlẹ́ni tí ń gba ìṣe ẹ̀ ṣe. Ṣé ẹ mọ̀ pé àwọn obìnrin náà wọ́n máa ń ṣe nǹkan. kí nìyẹn. Ìwọ tó jẹ́ wípé ní ìgbà tí ẹ ń kọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa ń fọwọ́ tọ́jú bàbá ẹ wá délé tán wọ́n á sọ pé ó rẹ̀ mí. Ṣé ẹ mọ̀ pé máa ṣe ẹ mà bẹ́ẹ̀ mọ̀. Ó rẹ̀ yẹn ṣe sọ fún yín tẹ́ bá lọ wọ ẹni nǹkan tí mo fẹ́ sọ fún yín náà sọ yìí ẹ lọ fẹ́ láti lò ó dáadáa ẹ lọ padà ẹ lọ tó bá àti sẹ́ǹtì ẹ rò ó. Ṣé rí obìnrin tó ń sọ fún yín kó ti rẹ̀ òun yẹn òkè ṣe bẹ̀rẹ̀ ló sọ fún kó ti rẹ̀ òun o wọ́n tó máa sọ fún yín kó ti rẹ̀ òun yẹn ẹ ti tì í síta ọ̀rẹ́ dí ó ti lọ tọ̀ wò. àti pé ẹ ti ń ṣe bí kò ṣe fẹ́ bí ẹ̀ ń ṣe nǹkan tí kò fẹ́ tí kò tẹ́ lọ́rùn. Wọ́n ṣe standing. àwọn pé tó bá bẹ̀rẹ̀ náà kí ló fẹ́ ṣe. Ọkùnrin kan sọ fún mi pé ìyàwó òun kò kí ń gbà fún òun káwọn ní ìkọ̀kọ̀ má ní ẹ má bìí rẹ̀ jẹ́ ṣé lókè tó fẹ́ra.